àbùkù kì í sáà kan èèyàn lásán, gbajúmọ̀ náà ni máa ń wá kiri. Àfìgbà tó lùwò kàbùkù àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Kábíyèsí ọba Akeem Ọwọ́adé, wàá pẹ́ láyé, wàá pẹ́ bí pẹ́pẹ́ ti pẹ́. Ẹ dákun fídíò tẹ́ ẹ wò yìí, ẹ máa bá mi share, ẹ bá mi pín, ẹ wò òun ni à ń bọ̀, ẹ máa bá wa pín, ẹ bá wa pín o. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Rubbish ọ̀tàn bí òtán, ojú padà tí wọ́n, ẹ̀yin ọba tẹ́ ẹ gbàgbé ìṣẹ̀ṣe, ẹ̀yin ọba tẹ́ ẹ kábíyèsí olódùmarè, kábíyèsí ẹ̀yin alálẹ̀, mo ṣe kábíyèsí forí adé, ẹ máa ń ṣe kábíyèsí fún ọba Akeem Ọwọ́adé, aláàfin ti ìlú Ọ̀yọ́, tó tún jẹ́ olórí gbogbo ọba fún ilẹ̀ Yorùbá pátápátá káàfàtà, ọba tí ò ní tẹríba fún Fúlàní lábẹ́ àkórí bó ti ń kórí, ọba tó gorí àpèlé rẹ̀ tí ọwà tó kẹsẹ̀ bọ́nú bàtà àwọn baba ńlá ẹ̀, bí wọ́n ṣe ṣe gẹ́gẹ́ bí akọni láyé àtijọ́, wípé ọba tòun o, ẹ máa bọ̀ ẹ wá wo fídíò bàbá. Ìgbésẹ̀ àkọ́kọ́ tí bàbá yìí kọ́kọ́ gbé, tẹ̀yin ọmọ Yorùbá ó fi mọ̀ wípé àṣọba yẹn o, bẹ́ẹ̀ ni tẹ́ fi ṣe sàbùsàǹgùdù fún bàbá wa Wándé, bàbá tó dífá, tẹ́ fi ṣe sàmọ́sàǹgùdù fún gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́, wípé Ṣèyí ọmọ Mákindé, bọ́ ọba tẹ̀ Ṣèyí tí ọ̀dà tẹ́lẹ̀, eléyìí tó ṣe yìí àti gbàgbé ẹ̀. Ó dójú ti gbogbo àwọn ọba, àwọn Olúwo àtàwọn mùfìtí, àtàwọn kí náà ń pè wọ́n, àwọn kàrẹsẹ́nì association àbí kí náà ń pè wọ́n, tẹ́ ẹ kóra yín jọ, tẹ́ ẹ mú orílẹ̀-èdè Yorùbá, tẹ́ ẹ dojú ẹ̀ gbé, tẹ́ ẹ mú ìlú Yorùbá, tẹ́ ẹ sọ́ di bá mi mọ́ wa lọ́wọ́. Kábíyèsí Elédùmarè, mo ṣí fìlà forí adé, mo ṣí fìlà fún Olódùmarè kábíyèsí. Mo túbá fọ́ba o, mo ṣèbà fọ́ba lápá òsì o. Kábíyèsí ọba Akeem, ẹ dákun ẹ bá mi pín ètò yẹn yóò dọ́dọ̀ kábíyèsí yìí, ọba Akeem Ọwọ́adé. Bẹ́ẹ̀ ni, torí pé ìbẹ̀rù kan tó kọ́kọ́ gun gbogbo àwọn èèyàn lọ́kàn, àwọn ọmọ Yorùbá, nígbà tá a gbọ́ pé wọ́n ànáùnsì ọba pé tó wọ́n ní Canada, àwọn èèyàn ní yé Canada báwo, àyàn ọba kan láti Canada kọ́ darí. Fún àpẹẹrẹ ọba tí ó ti yé yín, ọba Kàrímù àbíkíní jẹ́ Olúwo, pé irú ìwọ Ifá ìbò lọ yà sí yìí, ó ṣe jẹ́ Canada ló tún kọ́ wá di kádàkádà. Àṣé kò rí bẹ́ẹ̀. Eléyìí kọjá kékeré. Àwọn alálẹ̀ gangan lọ́yàn bàbá yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹsẹ̀ halẹ̀, tẹ́ ẹ̀ ń ṣe àtìyàtẹ́ yínkan èèyàn méje ni, èèyàn márùn-ún ni, ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀bọ́lẹ̀ kò di ọ̀tẹ̀. Bọ́wọ́ kan bá ń jẹ tí kan ò jẹ, ọwọ́ ń dọ́wọ́ lóró ni. Bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ lọ́ni ọba Akeem, bẹ́ẹ̀ ni Ọwọ́adé. Torí pé ìgbésẹ̀ tí bàbá yìí gbé, ó fi àkọ́kọ́ ìgbésẹ̀, ẹ máa wo fídíò ẹ̀ ó ń bẹ ń bí dáadáa. Àkọ́kọ́ ìgbésẹ̀ tó gbé tẹ́ fi mọ̀ tí gbogbo ọmọ Yorùbá fi gbà yí pé àwọn tí wọ́n sọ pé Ifá ló mú bàbá yìí ọ̀parọ́, ẹ̀yẹ yọ gíláàsì lójú kẹrin mi, ẹ̀rọ ojú mi dáadáa. Àwọn tó sọ wípé tó Ifá ló mú bàbá tó jẹ́ Fá ojúlówó, tẹ́ ẹ̀ ṣe Fá olóṣèlú, wọn ò parọ́. Ẹ gbọ́, torí àwọn ìgbésẹ̀ yìí, tẹ́ ẹ bá ti wo fídíò bàbá àrà tó dá tán, ẹ wàá wo fídíò ìkìlọ̀, mo pè ní fídíò ìkìlọ̀. Bẹ́ẹ̀ ni, fún àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọba kábíyèsí Olúwo tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ míì lẹ́yìn tí a ti jọba nílẹ̀ Ọ̀yọ́. Lóòótọ́ kì í ṣe ìlú Ọ̀yọ́ ni wọ́n ti ń gbégbésẹ̀ tiwọn, àmọ́ ìlú tí wọ́n ti ń gbégbésẹ̀ yìí
ara Ifá ni Fátímọ̀ wà. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó, tẹ́ ẹ bá ti wo bàbá tán, àrà tí bàbá yìí dá, tẹ́ ẹ fi mọ̀ wípé ẹ̀yin ọmọ Yorùbá a nílò láti bẹ̀rù. Èèyàn bíi kábíyèsí wa tó gbéṣẹ̀ rèé, ọba tí ò ní gba nonsense, Aláàfin tìlú Ọ̀yọ́ tó gbéṣẹ̀, ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà. Ẹni bí irú ẹ̀ lọ́bọ́ tó dé tayé, tí èyí ṣe kábíyèsí tí wọ́n máa lọ pa kúbẹ́kúbẹ́. Èèyàn bíi Ṣójú-Adé Ìgbàrùn àtàwọn ọba tí wọ́n ní máa lọ dọ̀bálẹ̀ fún ẹ̀míà, kálukú wọn náà ló níbi tí wọ́n ti ṣe mistake o, àṣìṣe kọ̀ọ̀kan o. Àmọ́ èyí tó ṣe tó jójú lówó là á sọ báyìí. Kábíyèsí yìí ti dé, ó ti fakọyọ, ó ti ṣìṣe ọmọ Oòduà, ó ti fira ẹ̀ hàn pé Yorùbá ni ẹnìkan kan kọ́, Yorùbá ni kò sọ́nà míì. Ẹ jẹ́ n gbé yín débẹ̀, ẹ wo fídíò bàbá jẹ́ kí n já yín. Bàbá kọ́kọ́ bí bàbá ti gorí àpèrè, àwọn ọ̀rẹ́ tó kọ́kọ́ pè, àwọn nìran bàbá ẹ̀, ìyẹn ni àwọn babaláwo pé ẹ máa bọ̀. Kò wá dá wọn pè lóhun nìkan o, ó wá pe mùsùlùmí, ó sì pe kìrìsìtẹ́nì pé àwa mẹ́tẹ̀ẹ̀ta lájọ nílùú, ẹ máa bọ̀ ṣọ́tán, ojú ti àwọn Olúwo. Ẹ̀yin tẹ́ ẹ ní kábíyèsí, nígbà Olúwo kọ́kọ́ ti ẹ̀ gbìyànjú, òun ló kọ́kọ́ pe kábíyèsí ẹ congratulation, mo ní ọbọ ṣé ẹ ti pé kákọ́ọ̀sì kan náà ni wọ́n. Ìlú Ọ̀yọ́ ò sì ní rọrùn bẹ́ẹ̀, ìlú Ọ̀yọ́ ò dàbí Ìwó, ẹ gbàgbé ohun tí ò sí. Bọ́ba kan bá sọ pé òun ní skúṣì lórí, àwọn kan sọ fún pé àwa ní ohun tó ju skúṣì lọ́pọlọ, wọ́n jára nkẹ́ ọba òun. Bẹ́ẹ̀ ni ọmọ Ọ̀yọ́ they know they take class. Ọ̀yọ́ ò ní gbà nípa àṣẹṣí kọba kan wọ́ wa lẹ̀, àní gbà bọ́ọ̀lẹ̀ ńbẹ̀. Ẹ bá ń wo fídíò bàbá, ẹ wo bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń gbàdúrà fún bàbá láàfin. Ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹlẹ́ẹ̀lẹ̀ tẹríba, ẹ̀yin ò lè ṣe kábíyèsí fọ́ba, àfi kẹ́ ẹ ṣe fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Àti gbọ́ ti yín, ẹ padà sí mbolẹ̀ ti wá, ẹ̀yin Saudi. Tẹ́ ẹ bá ti kúrò níbi fídíò eléyìí, ẹ wá wo fídíò máàmù kan. Méjèèjì mo tò ó pọ̀ ni, àmọ́ kété torí mi ìfẹ́ gbà yín lásìkò. Tẹ́ ẹ bá ti wo bàbá tán, ẹ gbọ́ gẹ́gẹ́ sí ọ̀dọ̀ lèmọ́mù tó lóun ò lè tẹríba fún kábíyèsí kankan. Bí kú lọ wá lóko ní o, bí tàkúté ni, gbogbo ẹ̀ yóò lọ yé wa ń bọ̀ bá tó àsìkò. Bẹ́ẹ̀ ni àwọn sọ fún kábíyèsí yìí pé bó Ọọ̀ni lọ bá Olúwo àti Mọ̀fìtì tẹ́ ẹjọ́ ń ṣèjọba. Ó jọ mí lójú, ó yà mí lẹ́nu láti gbọ́rú ẹ̀. Ó yá ẹnì ṣó níbẹ̀, ẹ jẹ́ ń gbé fídíò yìí wá hàn yín, ẹ bá ń fohùn sí nínú ilé. Àmọ́ tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́ ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa subscribe sí channel wa. Bẹ́ẹ̀ ṣe ń like ẹ máa subscribe, ẹ máa share, ẹ jọ̀wọ́ gbòòrò ayé lọ, kò ní gun òun rè, ẹ bá ń gbọ́. Àwọn oníṣẹ̀ṣe wọ́n lọ sí ààfin ọba tuntun ti Ọ̀yọ́, ìyẹn Aláàfin of Ọ̀yọ́, láti lọ ṣe àdúrà fún bàbá. Níbẹ̀ ni bàbá ti ṣe àdúrà tí Kìrìtẹ́nì ṣe, bẹ́ẹ̀ náà sì ni babaláwo ṣe, tó túmọ̀ sí pé Aláàfin tuntun gba ìfẹ́ láàyè kẹtẹ́ẹ̀ka. Ó tilẹ̀ jẹ́ wípé Ifá ẹ̀rọ ọba ní ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá ní ìsúná ayé àtijọ́, ṣùgbọ́n ibikíbi tí wọ́n bá ti rí ọba nílẹ̀ Yorùbá, àwọn ẹlẹ́sìn síbẹ̀ láti lè ṣe àdúrà fún ọba ní olùgbé aláṣẹ ìlú Ìṣà. Aláàfin Ọ̀yọ́ wípé bàbá ò pẹ́ lórí ìtẹ́ bàbá wọn o,
àwọn àáfàá lẹ́gbọ́n tí wọ́n ń ṣe àdúrà lọ́wọ́ yẹn fún ọba tuntun. Láìpẹ́ babaláwo náà yóò ṣe ìwúre fún ọba tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ dé orí oyè. Ó ti kan àwọn oníṣẹ̀ṣe báyìí, ẹ máa gbọ́. Babaláwo ló ń bọ̀ síwájú yẹn láti wá ṣe ìwúre fún ọba tuntun. Ṣé ẹ ti ń gbọ́ àti kí àwọn ọmọ àwọn. Àgbàlagbà ló ń dé ní àjọ̀dún ìdájí. Ìran agúnmọ́tò kan ìbáwọn fúnlẹ̀ mi àbí ọ̀dọ̀ ọ̀bá ẹ̀ẹ́dàgbọ̀ ó kò bá. Ìbá ní adákẹ́sẹ̀ lọ mú orí léte ọmọ ìgbẹ́ lọ́nà ìgbẹ́ lọ́nà ìgbẹ́ ọ̀run. Ìmọ̀pọ̀ ọmọ ọ̀run mìlá àwọn ẹ̀mí tọ̀rọ̀ gbọ̀n sílẹ̀ ayé nípò lójú àwọn òṣèlú. Wọ́n ní adákẹ́sẹ̀ lọ mú orí léte ló kọ́ta àpò ojú bàbá ojú yóò ní orí. Àmì ìgbẹ́ máa jẹ́ àti ìlú kọ́ta àpò ẹsẹ̀. Fúnra ara yín lẹ́gbọ́ orí ní bàbá kò ní kò tó wáyé. Adéèmọ̀ ọgbọ́n máa gbọ́dọ̀ ọ̀hún lákòówó. Bàbá owó ìlú ní. Ṣé ọmọ ọ̀run là lákòó ní orí yóò nìyí. Bàbá ní tẹ́ máa ń jábọ́ lórí ilé tẹ́ ń gbàgbọ́ lẹ́yìn àti ìlọ̀rọ̀ gbẹ̀yìn bàbá ẹ̀ ní gbẹ̀yìn nìkan. Gbogbo ọ̀tá wá wà nínú àgbàlagbà lórúkọ náà. Ìpàdé àmì gbẹ̀yìn náà. Àsúlè fún ọlọ́lá jùlọ wa gómìnà wa Mákindé wọ́n tó wọ́n da àìmọ́ tó gbé ìgbà lórí. Wọ́n ní ẹyọ yóò gba ẹ̀rọ bá ẹ̀rọ fún ìlú. Àwọn táwọn mú ìyọ̀dọ́ra ọ̀rọ̀ ìlú bá wa àwùjọ kéré tó kò ní kàn wá. Wọ́n ní àfihàn mọ́jẹ́gbà sí ìmọ̀jẹ́gbà tó wà pọ̀ nígbà tó tún kọ́ ọ̀rọ̀ kà yọ́nà abẹ́jẹ́ bá káwọ́ tán. Ibá ní akérèmọ̀jẹ́gbọ́n àti ìmọ̀jẹ́gbọ́n wọ́n ní sọ́gbẹ̀ tó wọ̀ tó bá ti bẹ̀ ara kì tó ní mọ́ omunkùn ní oníkọ́ ní ara ọ̀pọ̀ ọ̀dọ̀ ní wá. Àwọn ọ̀pọ̀ ọ̀dọ̀ ní sọ́kún àti bẹ̀ ọ̀dọ̀ ní ní lọ́sàn-án ní lálẹ́ ìgbẹ̀yẹ́ látẹ́wọ́. Ibá ní ọ̀rẹ́rẹ́ ní ìṣẹ́ yọjú òṣèṣẹ̀ ní sáyà wọlé ẹgbẹ́ mú pé ní sáyà bá rẹ̀ kojú lórí rẹ̀ ní ọdún àti pọ̀lú fún olókùn pẹ̀lẹ́rẹ́ ìbá ní láti dápẹ́ dé ọwọ́ láti ya pàlàkà ẹsẹ̀ ìbá mọ̀ jẹ́wọ́ púpọ̀ dáṣọ́rọ̀ mọ̀ pé lẹ́jọ́ lọ́mọdé tí fọ́kù lókè àlọ́ méjì mọ́tò kíkan ìbá mọ̀ ní kíní jẹ́ láti dápẹ́ dé ọwọ́ ọlẹ́ni tó lówó láyé ọlẹ́mì gígùn tó láya tó bímọ ní gbélé dápẹ́ dé ọwọ́ agbọ̀ládùúrà gbogbo àwọn dápẹ́ dé ọwọ́ ìmọ̀ ni mo ní kí ní jẹ́rẹ̀ ní àti àpàlákà jẹ́ ọlẹ́ni tó ní ẹrú lọ́kùnrin tó ní ẹrúkùnrin ẹni ìpè ránṣẹ́ tó ní wọn lọ́kùnrin tó ní wọn lóbìnrin ní bọ́ọ̀dẹ̀ ya pàlákà ẹsẹ̀ agbàládùúrà tó gbọ́ agbọ̀rẹ̀dẹ̀ ya pàlákà ẹsẹ̀ ìbá ní ọ̀dún tó ní jẹ́ kí bí ó dún sílẹ̀ ẹ̀kẹ́ òní jẹ́ kí bí ó tẹ̀lẹ̀ sí ẹ̀kọ́ ìbá ní kí lè bọ́ ọ̀gbìn ṣe bọ̀ọ̀lọ̀ nípa ọ̀gbìn ṣe ayé ìgbín òníra ẹ̀rọ̀kọ̀ṣẹ́ ní ti fi ayé ìgbín òníra ogbó àgbòrá kò ló gbó alágbáwọn àdàgbàrá kò ló ní ti gbé ogbó àgbòrá kò ló gbó alágbáwọn bàbá kò gbó Akọ̀wé ìgbìmọ̀ ẹ̀dá alágbọ̀ ẹgbẹ́ bí àti àwọn nísẹ́yìn ìmáàmù ní bàbá ọba o ìsọ̀lú mi o ọba ní àdọ̀bálẹ̀ fóun abọ́síwájú àdọ̀bálẹ̀ ọba kábíyèsí ẹ má bínú àsọ̀yájú sí yín àfi ṣègbéraga àfi ṣàbùkún yín àwọn tó ti lọ ṣáájú yín náà mọ̀ páwọ̀ yìí dọ̀bálẹ̀ ìfẹ́ ọlọ́run ìfẹ́ ànábì sì ni sallallahu alaihi wasallam àfẹ́ mú fún wa lọ́wọ́ ara wa tá a bá bínú agbára ẹnìkan ọ̀ká wa nù lóye o tá a bá bínú kódà ọba àlọ́ agbára rẹ̀ ọ̀ká wa
ṣùgbọ́n a sì ń ṣe sùúrù náà nígbẹ́ pé onílù ò ní fẹ́ kí lù Islam àtọ̀hún rìn wá ni mo ní nísẹ̀yìn Islam ẹ̀ sàtọ̀hún rìn wá Islam ò sì kẹ́yìn dé nísẹ̀yìn àwọn bàbá wọ ìyàsọ́rọ̀ oyè ni ẹ wo gbogbo àdúgbò tí Islam wà gbogbo àdúgbò tí Islam wà Òkè Ọlá Òkè Ọjà Ìjẹ̀mbà àárín gbùngbùn ìlú ni wọ́n wà wọn ò sí lẹ́yìn ìlú báwo ló jẹ́ pé níbi tí Islam wà ló wà láàrin ìlú bẹ́ẹ̀ pé ibi tí Islam ò sí tí ò tó nǹkan mẹ́ ló wà lójú ìlú táwa sọ pé àwọn tó wà láàrin ìlú yẹn àlejò báwo lèèyàn ṣe fà àlejò sí àárín gbogbo ìlú àlejò. ẹ ti gbọ́ ọmọ Yorùbá ẹ ti rí kábíyèsí ẹ ti rí àrà tí kábíyèsí ti wá dá ẹ̀rọ bá wa bí ẹ̀rọ bá ti wá bí ẹ̀yin tẹ́ ẹ ṣọba yín jákujàku ẹ̀rọ bá ti wá bí ẹ̀yin tẹ́ ẹ torí owó tẹ́ ẹ yan ọba sípò ẹ̀rọ bá ti wá bí tó bá jẹ́ lóòótọ́ làwọn kan gbowó lórí pé a fẹ́ fi èèyàn sípò nípò Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ ẹ jẹ́ kí n fi àkókò yìí kéde fún yín pé ẹ ti kó ọwọ́ o tó dá mi lójú pé Ṣèyí Mákindé ò ní gbà yóò bójú yín jẹ́ àwọn Ọ̀yọ́mèsì ò ní gbà láwọn ojúlówó Ọ̀yọ́mèsì wọ́n bójú yín jẹ́ àmọ́ àmọ̀ràn tèmi rèé bí kábíyèsí yìí ti bó ṣe já gbogbo àwọn Olúwo àǹkó tó já wọn kulẹ̀ yìí torí èròǹgbà àwọn Olúwo tí wọ́n fi ń kí kábíyèsí congratulation ni pé yóò bá wọn bójú ìjọba ìṣẹ̀ṣe jẹ́ nílẹ̀ Yorùbá eléyìí ó kàwé ó lọ́pọlọ ó lọ́gbọ́n ó kún fún ìmọ̀ ó wá mọ̀ wípé nǹkan kan ń bẹ lẹ́yìn ìmọ̀ ó kó gbogbo wọn pọ̀ àwa yín la nílùú ẹ máa bọ̀ wò gbọ́ àwọn tó wá gbowó èmi máa bẹ̀jọba pétọ̀ ẹ fi sùúrù bá wọn ṣe àmọ́ owó tí wọ́n gbà lẹ́yìn tí wọ́n bá dá padà tá a bá láǹfààní bóyá ká lé wọn kó lù torí wọn ò yẹ láṣíwájú bẹ́ẹ̀ ni ẹ má jà á fìyà jẹ wọn bọ̀ bóyá ká rọ̀ wọ́n lóyè àkọ́kọ́ oyè tí wọ́n bá jẹ ẹgbà lẹ̀kẹ̀ lọ́rùn wọn lójú gbòòrò bẹ́ẹ̀ bá ti wá ṣèyún tán ẹ wá lè fọ̀nà ìta hàn wọ́n àbí bẹ́ẹ̀ ok ká má ṣe bẹ́ẹ̀ ẹ má jà á fìyà jẹ wọn àwọn bàbá wa náà ni àmọ́ fífá ti yan àwọn kan ti ní ká má ṣe bẹ́ẹ̀ à ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ mọ bẹ̀ wọ́n mọ bẹ̀ yín ẹ dáríjì wọ́n torí àwọn aláàlẹ̀ ti yan ni táwa fẹ́ fún wa àdúrà tiwa náà wà ní pé bàbá ẹ̀mí burúkú ò ní balẹ̀ yín kábíyèsí kẹ́ ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti pẹ́ kẹ́ ẹ lọ́gbọ́n kẹ́ ẹ lóye kẹ́ ẹ nímọ̀ kó lórí ó de púpọ̀ láàfin bẹ́ẹ̀ ni láṣẹ Èdùmàrè ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín bẹ́ẹ̀ ṣe wàá débẹ̀ yìí ẹ má gbàgbé bàbá ẹ ti mọ̀ páyé social media láwà ó dàbí kì í ṣayé àtijọ́ o bẹ́ẹ̀ bá sọ pẹ́rẹ́ ó ti dọ́dọ̀ wa o àábùlù ẹ̀ o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ bá yàgbẹ́ tó bá ti rin hàn sí wa yóò dọ́dọ̀ wa o ìtumọ̀ ni wípé ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wọ gorí àpèrè bàbá yín gbogbo ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé bẹ́ẹ̀ ṣe ń gbé báyìí ìṣọ̀kan ọmọ Yorùbá ohun tọ́mọ Yorùbá ń fẹ́ òun ni kẹ́ ẹ jẹ́ ó jẹ yín lọ́kàn ẹ gbàgbé àwọn ọba àyókù tẹ́ ẹ bá o ẹ bá wọn ṣe o ṣùgbọ́n ẹ má gbàgbé pé ẹ̀yin lọ̀gá gbogbo wọn torí pé ẹ̀yin ò tí ì fìgbà kan kẹ́ ẹ dọ̀bálẹ̀ fún Fúlàní mo sì mọ̀ pé ẹ̀ ní dọ̀bálẹ̀ fún Fúlàní láyéláyé wọ́n ní kàkà kí n dọ̀bálẹ̀ fún Gàmbàrí yóò ṣe kí ni ó ti yé yín ẹ̀yin ọmọ Yorùbá òwe ẹ̀yin àwọn bàbá ńlá yín ni bàbá olóṣèlú kọ́ lọ́yàn yẹn síbẹ̀ alo Mákindé láti kéde ní o Mákindé kọ́ lọ́yàn yẹn àwọn aláàlẹ̀ lọ́yàn yẹn sípò bàbá ó sì dá mi lójú pé ẹ̀ ní jáwa ìran Yorùbá kulẹ̀ ẹ bá mi pín ètò yẹn ẹjọ́ ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ bá mi pín ẹjọ́ dọ̀dọ̀ kábíyèsí torí kábíyèsí ẹ ní ṣẹ̀ṣẹ̀ gbé ẹ má jẹ́ káwọn èèyàn tì yín àwọn tẹ́ ẹjọ́ dupò ẹ kó wọn mọ́ra bẹ́ẹ̀ ni
àwọn ọmọ ẹbí yín náà ni, ìdílé gbogbo yín náà ní sáà ń jọba, ọkàn yín nìyẹn àbí. Títí ìgbà míì tá a tún pàdé, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ dákun ẹ bá mi pín ètò yìí. Ẹ rí i wípé kábíyèsí yìí bó ṣe já Olúwo kulẹ̀, bá Àfògún ti kan Olúwo láàfin Ọ̀yọ́, ẹ̀rọ ojú ayé àbẹ́ẹ̀rí àbùkún padà kún Olúwo po láàfin Ọ̀yọ́ lọ́ba tán. Ó parí. Ẹ wò á tún pàdé, ó dàbọ̀.